Gbajúmọ̀ ọkùnrin oníròyìn nì tó jẹ́ oníròyìn pẹ̀lú iléeṣẹ́ ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára tẹ́lẹ̀ ní Premium Times ìyẹn Fisáyọ̀ Ṣóyòǹbó ní nàá sọ nípa ẹ̀ ó lóun máa tún ti gbé ìròyìn jáde. Ó ti ju ọ̀rọ̀ tó tún fa ìjayà lẹ̀ fún ọ̀pọ̀ ọmọ Nàìjíríà o, pẹ̀lú bí ọkùnrin náà ṣe jẹ́ kó di mọ̀ pé kí àwọn ọmọ Nàìjíríà lọ kọ sílẹ̀ kán sì lọ kọ sínú ìwé pé òun lòún kọ́kọ́ sọ bẹ́ẹ̀ ìpè ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò sì fi owó kún owó epo bẹntiróòlù tí yóò sì lé ní ẹgbẹ̀rún kan náírà. Ẹ rántí wípé ní ọ̀sẹ̀ tó kọjá ní ariwo ńlá mà sọ nígbà tí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n fi kún owó epo tó kúrò níye tó wà tó sì lọ sí owó tó súnmọ́ ẹgbẹ̀rún kan dín ní ọgọ́rùn-ún 900 naira per litre, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn kan pàápàá àwọn ilé epo aládàáni independent marketers tí wọ́n ń ta tiwọn ní ẹgbẹ̀rún kan àti owó tó lé ní ẹgbẹ̀rún kan náírà, èyí tó fa ìnira, ìbínú àti ìkanra fún gbogbo ọmọ Nàìjíríà. Ní báyìí nígbà tó ń sọ̀rọ̀, Fisáyọ̀ Ṣóyòǹbó ní káwọn ọmọ Nàìjíríà lọ mọ̀ wípé wọn yóò tún fowó kówó epo. Ó ní owó epo náà tí ìjọba tí wọn àti ìgbé sí ẹgbẹ̀rún kan, ó ní yóò ṣe padà tó ẹgbẹ̀rún kan tí ó tún jù bẹ́ẹ̀ lọ. Ó ní ọgbọ́n tíjọba àpapọ̀ máa ń lò láti fi dá wàhálà epo sílẹ̀. Ó ní wọn yóò kọ́kọ́ kó epo nílẹ̀ tí ò ní sépo táwọn èèyàn yóò máa wá epo kiri, tí wọn yóò kó gbogbo aráàlú sí wàhálà tí wọ́n ń pè ní fuel queue. Ó ní lẹ́yìn eléyìí ní ìjọba yóò máa sọ pé ìrètí wà fún àwọn èèyàn pé kó fọkàn balẹ̀, àwọn yóò ṣe kó epo wọlé. Ó ní lẹ́yìn eléyìí ó ní láti kó gbogbo epo kúrò nínú àwọn táǹkì àjọ elépo rọ̀bì NNPC Limited. Ó ní nígbà tó bá tó yá wọn yóò wá ṣe títí tó yẹ pé lẹ́yìn ìgbà náà kò ní sí epo fún bí ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta. Ó ní lẹ́yìn ìgbà náà làwọn aráàlú ìwà máa bẹ̀rẹ̀ pé ó dáa, ẹ kúkú yọ wá kò nù nira ká máa wé epo kiri, ẹ fowó kún tẹ́ bá fẹ́ fi kún, iye tẹ́ bá fẹ́ tà á ṣetán láti rà á. Ó ní àwọn ọ̀nà àtàṣírí tíjọba fi ń fowó kó epo rèé o. Ó léyìí ni wọ́n ṣe tí wọ́n ń fowó kó epo báyìí. Ó ní láti bí oṣù kan àti méjì ìlọ̀wọ́n gbogbo epo ti wà táwọn èèyàn tò. Ó ní fúnra àwọn èèyàn ló sì ń bẹ̀bẹ̀ pé káti ẹ̀ta ní iye tó bá wù káwọn lè rí i rà. Ó ní pẹ̀lú eléyìí kán lọ kọ́lẹ̀ o, ìjọba yóò tún ṣe bẹ́ẹ̀ lẹ́yìn oṣù díẹ̀, bóyá bí oṣù 4-5 tó sì ní owó epo òun padà lọ sí lítà kan. Ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ tí Fisáyọ̀ Ṣóyòǹbó sọ yìí ló mà bà nínú jẹ́, tí oníkálukú wọn sì ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ wípé bí ọ̀rọ̀ tí ọmọkùnrin náà sọ tó bá fi jẹ́ òótọ́, a jẹ́ pé wàhálà ti dé, tó sì jẹ́ pé wọ́n fẹ́ fi ìnira pa ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ni.